wo bàbá mi kò gbé nǹkan kan tó bá sọ fún mi sísìn má gbàgbé bàbá kí lè bá mi ṣe. Sọ́kùnrin sí ní àbóbìnrin. Gbogbo ẹ̀. Àǹkẹ́ bá mi ṣiṣẹ́ bí request máa pà lọ́wọ́. Ẹ bá mi ṣiṣẹ́ tẹ́ bá máa bá mi ṣiṣẹ́ jàre. Tó bá jẹ́ bẹ́ẹ̀, agunmu kékeré kan máa fún ẹ wàá pò mọ́ ògì. Wàá mú tó bá ti dé láàárọ̀, wàá mú lọ́sàn-án, adẹ̀túnmọ́ lálẹ́. Ṣọgbọ́n mi? Ṣé mi lè ń bá mi? Gbogbo nǹkan tẹ́ sọ mi gbọ́. Ẹ bàbá. Mo sọ wípé kó bá ti délé, màá fún ẹ lágunmu kan, wàá pò mọ́ ògì, wàá mú láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. Ok, ẹ máa fún mi ní àgùn. Agunmu. Ok, àgùn mi. Báwo ni màá ṣe kó yé ní bàbá mi? Nǹkan tó gbé sórí ìgàn ṣé kò tí jọ lẹ́dọ̀ ẹ̀ lọ ni. Ẹ bàbá fi yẹn lé Aníkẹ́ bá mi ṣiṣẹ́ ní gbogbo nǹkan tẹ́ ń sọ àrùn ọtí. Ààrẹ ju lé jù mí lọ. Má jáde. Mo ní pé kó jáde. Bàbá mi lè lọ́bi kọ́kọ́. Ẹ wo mi lè lọ́bi kọ́kọ́ jáde bàbá. Jáde.